ẹyọ tí ń bá ní ikùn báyìí ní fi agbárí sílé, èyí tó ń túmọ̀ sí wípé kànnì Àròlé bàbá 1010 ti fi tu àwa náà lánàá ìròyìn ajá balẹ̀ tí bá tún wá ní àtàrí gbọ̀ngbọ̀n ni ò jẹ́ kó rùn ṣe bẹ́ẹ̀ kó pàgbọ̀n ṣàlẹ̀. Mo fi eléyìí hùn, mo fi kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa tó ṣe wípé yìí náà là ń lọ tá à ń dé bá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Elédùmarè tó ṣe wá lọ́rẹ̀ẹ́ ara wa tó sì fi wá kẹ́ra wa kò ní tú wa ká bẹ́ẹ̀ ni kò ní pín wa níyà lójijì láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mú kí yín pẹ́ kó àdúró ti gbogbo ìgbà o. Elédùmarè yóò máa jó nídùúró ẹnì kọ̀ọ̀kan wa. Ìròyìn fún tásìkò yìí náà làyàn fẹ́ Elédùmarè tún ṣe bẹ́ẹ̀ ìgbàlejòde tuntun mu wa tójú mọ́ màwòrán àti tí gba ìtẹ́jú olólùfẹ́ mi ibẹ̀ ti mọ̀ wá pé kókó inú ìròyìn wọn lákọ̀ọ́kọ́ máa sísọ lójú rẹ̀ náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà. Pé ọ̀pọ̀lọpọ̀ àwọn senators ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí, iye ò sọ pé ìjọba democracy ti bàjẹ́ àbí ó ti wó lórílẹ̀‐èdè Nàìjíríà. Oshiomhole ló sọ èyí di mímọ̀. Ìpínlẹ̀ Edo ni mo lọ báyìí o. Àwọn ọ̀dọ́ langba tán jẹ́ alátìlẹ́yìn fún gómìnà Ọpẹ́bọlò ní ìpínlẹ̀ Edo náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn láti fòpin sí ìwà ẹgbẹ́ òkùnkùn àti àṣìlò oògùn ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn ti kan wọgbó báyìí láti ṣe àwárí alága ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo èyí táwọn ajínigbé tán jí gbé. Lágbọn ètò ẹ̀kọ́ báyìí, ọmọdébìnrin kan ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí ìjákulẹ̀ tó rí nínú èsì ìdánwò jáàmbù rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Zamfara náà ni mo ń lọ báyìí o. Àwọn agbébọn ṣekú pa tẹ̀gbọ́n-tàbúrò nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ọba ìlú yìí ti dáràn àwọn ọ̀dọ́ langba. Ó gba olè sí ààfin rẹ̀ làwọn ọ̀dọ́ bá ṣe bẹ́ẹ̀ dáná sun ààfin ọba náà ní ìpínlẹ̀ Katsina. Lábala ti Yorùbá Nation báyìí, a yóò máa ṣe ìrántí fún wa nípa ìwọ́de tí ó láàmìlàaka mega rally tinú oṣù karùn-ún tá a wà nínú rẹ̀ yìí. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Pé ọ̀pọ̀lọpọ̀ àwọn senators ní orílẹ̀-èdè Nàìjíríà ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Èyí ò sọ pé ìjọba democracy ti wó ààbò ti bàjẹ́ lásìkò yìí. Oshiomhole ló sọ èyí di mímọ̀. Alága tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú fún àríwá ìpínlẹ̀ Edo Iyun Adams Oshiomhole ó mà ti ṣe bẹ́ẹ̀ fi ohùn lédè lásìkò tó ń ṣe ìtakùrọ̀sọ pẹ̀lú rẹ̀ lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì lánàá òde yìí níbi tá ti ṣe bẹ́ẹ̀ bí léèrè ìbéèrè lórí àwọn sẹ́nítọ̀sì gbogbo tó ń ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti inú ẹgbẹ́ òṣèlú míì èyí tí àwọn mẹ́ta míì láti ìpínlẹ̀ Kebbi tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ní tuntun nẹ́nẹ́ tó ṣe bẹ́ẹ̀ kéde ara wọn pé àwọn ti fẹ́ gbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níbi tá ti rí sẹ́nítọ̀ Adamu Aliero ẹni tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi àti Yahaya Abdullahi tó ń ṣojú àríwá ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Kebbi Ẹnùmí Àgò tó fi mọ́ Garuba Maidoki àti tó ṣojú gúúsù ìpínlẹ̀ Kebbi ọ̀hún táwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Èyí ló ti wá bí oríṣiríṣi ọ̀rọ̀ jáde síta níbi tí Oshiomhole tó ti ṣe ní àlàyé wípé ìdarapọ̀ àwọn ènìyàn yìí ó ṣe déédéé pé ẹgbẹ́ òṣèlú APC ó ní àwọn sẹ́nítọ̀ èyí tí òǹkà wọn jẹ́ 72 tí ń ṣe 2/3 ní inú ìjókòó ilé. Èyí ló fi wá mú tó fi ṣe àlàyé wípé bá ṣe ń darapọ̀ yìí kò túmọ̀ sí wípé ìjọba democracy ó ti bàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bó ṣe lè wù kí wọ́n pọ̀ tó síbẹ̀síbẹ̀ wọn yóò máa ní ìtàkùrọ̀sọ àti àgbéyẹ̀wò àbádòfin tí wọ́n bá ń gbé kalẹ̀ láàrin wọn. Ó ní pé wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú kankan náà tí ń ṣe APC yóò túmọ̀ sí wípé wọn ò ní ṣe àyẹ̀wò àwọn ohun tí ó bá yẹ kí wọ́n ṣe àyẹ̀wò àbí wọ́n máa lo ìjọba aláṣẹ apàṣẹwàá ní inú àwọn ilé ìgbìmọ̀ àgbà náà tí ń bẹ ní Àbújá. Ó ní eléyìí ò rí bẹ́ẹ̀ o. Ẹ lọ jẹ́ ká fi ti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe àpẹẹrẹ. Ó ní ẹ rí wípé oríṣiríṣi ni àwọn ènìyàn àti àgbéyẹ̀wò tí wọ́n ṣe bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ wọn wá látinú ẹgbẹ́ òṣèlú kankan náà ní inú ilé ìgbìmọ̀ asòfin àgbà náà. Adams Oshiomhole ló ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí. Bákan náà ló tún mẹ́nubà wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ aláṣẹ àti olùdarí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wọ́n bá ń tí ò dáa ní agbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jogún ṣáájú kí wọ́n tó dórí àléfà pé wọ́n ṣe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sì bá láti bolo ètò sì ní ìjọba yìí ló gbìyànjú láti túnṣe nípa àwọn ìgbésẹ̀ akin èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Fídíò Oshiomhole
Ombembe níbi tó ti ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn méjèèjì yìí. Economic environment that was inherited by this government, we expect that in 24 months, it will have fixed all those problems and Nigeria will be back. Truly, this country was badly mismanaged. The economy was badly mismanaged. This is not to blame anyone, but this is to speak to facts. So I think I can say that I think the worst is over. We are going to begin to witness improvement in quality of standard of living. I expect that all the other players of labor who are benefiting from some of the courageous decisions that the president has taken will ensure that, talking about trickle down, for me it's not trickle down, that they pay living wage. Because when you pay workers living wage, the money they earn, the only people who look inward in their consumption pattern are salary earners. So when they are able. Ẹ káàbọ̀ padà. Ìpínlẹ̀ Ẹdó òní mo ṣe bẹ́ẹ̀ tí mo mórílé báyìí o níbi táwọn ọ̀dọ́langba tán jẹ́ alátìlẹ́yìn fún gómìnà Ọpẹ́bọlò wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn láti fòpin sí ìwà ẹgbẹ́ òkùnkùn àti àṣìlò oògùn ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọ̀dọ́langba láti kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ẹdó òní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tán túyáyá jáde síta láti ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí gómìnà ní ìpínlẹ̀ Ẹdó Monday Ọpẹ́bọlò èyí tó ń gbé nípa ìgbógun ti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lo oògùn ní ìlòkulò bíi oògùn olóró ní ìpínlẹ̀ Ẹdó ọ̀hún. Nínú àlàyé táwọn ọ̀dọ́langba ọ̀hún náà ṣe ìwọ́de náà èyí tí wọ́n ṣe wọ́n ní inú àwọn dùn sí ìgbésẹ̀ tí gómìnà Ọpẹ́bọlò tó ń gbé nípa bó ṣe ń ṣe bẹ́ẹ̀ wó ilé àwọn oníṣẹ́ láabi èyí tí wọ́n fi ń bojú láti fi ṣiṣẹ́ tí ò tọ́ àti èyí tí ò bá òfin mu. Ó ṣe ní àlàyé pé wọ́n ṣe ní àlàyé wípé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ pa àwọn ènìyàn ní ìpakúpa ní ìpínlẹ̀ Ẹdó láti bí ọdún mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n Monday Ọpẹ́bọlò ó ti ń gbé ìgbésẹ̀ láti pin ọwọ́ àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ náà wá lu gómìnà ọ̀hún lọ́gọ̀ ẹnu pé kó má tẹ́tí sí ní tí àwọn ènìyàn ń sọ ò torí pé àwọn ti ń gba àhesọ ọ̀rọ̀ àti awuyewuye wípé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ da ẹ̀bi lé Monday Ọpẹ́bọlò lórí láti dáwọ́ ìgbésẹ̀ rẹ̀ láti dá dúró. Wọ́n ní kí gómìnà ọ̀hún kó kọ́ tí ọgbọ́n yìí kó kọ́ sí i. Bẹ́ẹ̀ náà tún ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó nímọ̀ràn àti ọ̀rọ̀ ìyànjú wípé kó má gba àbọ̀dè fún àwọn ènìyàn ọ̀hún torí pé àwọn náà ti ń gbọ́ wúlẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà pé níṣe ni ó fẹ́ máa kó àwọn kan tí wọ́n ń ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn tó fẹ́ máa kó wọn dípò àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tí Monday Ọpẹ́bọlò tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ẹdó tó náà yóò máa ṣe àlàyé ó nínú òun dùn sí ìgbésẹ̀ àti àtìlẹ́yìn táwọn ènìyàn ọ̀hún tí wọ́n ṣe fún òun nípa báwọn ṣe ń gbógun ti ìwà ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní tí àwọn gbọ́ ní ìròyìn ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò fẹ́ wá sínú ìpínlẹ̀ Ẹdó láti wá da iṣẹ́ sílẹ̀ látàrí ìròyìn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì ń sá fún ẹ̀mí àti dúkìá wọn. Ó ní tá a bá gbé ìgbésẹ̀ yìí ìpínlẹ̀ Ẹdó mọ̀lẹ́ ní tẹ̀síwájú bẹ́ẹ̀ ni yóò wà lẹ́yìn láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí èyí à ń tẹ̀síwájú bẹ́ẹ̀ la sì ṣetán láti gbọ́ gbogbo tó wù kóníkúlùkù ó lè máa sọ nípa ìgbésẹ̀ tí àwọn gbé. Wọ́n ní gbogbo ilé táwọn wò yìí àwọn ṣe ìwádìí finifini pé àwọn oníṣẹ́ láabi ọ̀hún ó ní wọ́n wu ìwà náà. Àwọn òṣìṣẹ́ máa wó àwọn ilé míì tí ń bẹ ní ìpínlẹ̀ Ẹdó. Ọ̀rọ̀ náà pọ̀ nínú ìwé kọ́bọ̀ á ṣe àfihàn fídíò tiẹ̀ náà báyìí. Let you know and let the whole world know that we are with you, Your Excellency, the governor of Edo State, against the fight against cultism. The killings is too much. We are tired with the fight. We are tired with the killings. That whoever that is standing against you is an enemy to Edo youth. Yeah. This is youth from the 3 senatorial districts of Edo State: Edo North, Edo Central, Edo South. We are tired of the killing. Augusta, before you came to office, cultism is a ritual. I mean, the cultist killing is a ritual. We have lost a countable number of youths to cultism, and we are here to say enough is enough. Whatever stringent measures you want to take, because we see it on the media that some persons are foiling it as though you are doing the wrong thing. We are saying we are behind you. Yes, whatever measures you want to take to curb cultism, take it. And when you need our help, we'll be standing. We want to also use this medium to appeal to you, to help us appeal to the Commissioner of Police, not to rope innocent people into this arrest, because we are aware that some persons are being illegally brutalized in the name of arrest. So we appreciate your efforts, and we pray that God continue to give you strength to clean Edo State. If I was killed as a youth, if I was in any way
shot at and I died, will I be a governor today? No! So for that reason, every Edo blood matters. Yes. Whatever intimidation, whatever means they are doing to not stop it. Yes. We must continue to fight on until we stop it. Yes. The truth is this: investors don't want to come in because of killing, cultism, and so many other things that is happening in this town. Yes. The only way we can attract them to come in is to stop the killing, is to send those bad people away from here. Why are we not demolishing everywhere in Edo State? Yes. Something happened. So I'm not afraid of them. Edo people are not afraid of them. They want to kill Edo people, and we will not accept. Let them make noise from here to anywhere, and I will not listen to them. So we are resolute. We must fight on. ẹ tún káàbọ̀ padà. Àwọn ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn ti ṣe bẹ́ẹ̀ wọ inú igbó lọ báyìí láti ṣe àwárí alága ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo èyí tán jí gbé. Gẹ́gẹ́ bá ṣe múròyìn náà wá lánàá òde yìí níbi tí ìròyìn ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé alága fẹ́gbẹ́ òṣèlú APC ní Ìfọ̀n Ward 5 Òsè ní ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo ìyún Nancy Adépóyìgí òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kan ti jí gbé lásìkò tó ń lọ sí oko rẹ̀ ní ojú òpópónà márosẹ̀ Ìfọ̀n sí Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé ó fi ìdí ìròyìn náà múlẹ̀ tó sì sọ nímọ̀ pé àwọn ti bá gbogbo àwọn tó jẹ́ ọlọ́pàá ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ní gbólóhùn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kán máa dọdẹ àwọn ènìyàn ọ̀hún kan wọnú igbó pẹ̀lú wọn láti ṣe àwárí alága fẹ́gbẹ́ òṣèlú APC ti ìjọba ìbílẹ̀ Òsè yìí. Bákan náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo Akọgun Adétúnjì Adélẹ́yẹ òun náà ni àwọn ti gbọ́ sí ìpè ọ̀hún bẹ́ẹ̀ làwọn sì ti pàṣẹ fún gbogbo àwọn tó jẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn láti tètè wá alága ọ̀hún rí kí wọ́n sì dóòlà ẹ̀mí rẹ̀ láyè àti àlàáfíà padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ báyìí bó tilẹ̀ jẹ́ pé ìròyìn kan fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ènìyàn tí wọ́n jí alága ọ̀hún gbé wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí tó sì béèrè fún mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira ṣáájú kí wọ́n tó lè tú sílẹ̀ ṣùgbọ́n àtọlọ́pàá àti àmọ̀tẹ́kùn wọn ní iṣẹ́ àwọn lóde yìí àwọn yóò sì ṣe ní àṣeyẹ ti alákàn tó ń ṣepo torí pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe àwárí ènìyàn náà. Lágbọn ètò ẹ̀kọ́ òun ni mo ṣe bẹ́ẹ̀ tí mo mú lórílẹ̀ báyìí ọmọdébìnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí ìjákulẹ̀ tó bá pàdé nínú èsì ìdánwò jáàmù rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọmọdébìnrin tó jẹ́ ẹni ọdún 19 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́sùsì Faith Tìmílẹ́yìn èyí tó ń gbé ní agbègbè Odòngunyan ní Ìkòròdú olómọ̀ṣẹ́bẹ̀ dẹ́mi ara rẹ̀ légbodò ní ọjọ́ 12 nínú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí lẹ́yìn tó rí èsì ìdánwò rẹ̀ tó jẹ́ ti jáàmù níbi tó ti gba máàkì tó ṣe dédé 190 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ọ̀dọ́bìnrin ọ̀hún òun ló wá láti ìlú Abẹ́òkúta tó jẹ́ oníwà pẹ̀lẹ́ àti ọmọ dáadáa ènìyàn èyí tó gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní ìpínlẹ̀ Èkó náà gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé wípé 190 tó gbà yìí ó tún burú jáì ju ti èyí tó gbà ní ọdún tó lọ torí pé ń gbìyànjú láti wọ ilé ẹ̀kọ́ gíga kó lọ rèé stọ́dì tí wọ́n pè ní microbiology ní ilé ẹ̀kọ́ ọ̀hún wọn ní eléyìí ló mú un tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ronú tó sì fi gbé oògùn májèlé tó gbé jẹ wọn ní lẹ́yìn tó gbé májèlé náà jẹ tán ó gba ọ́fíìsì ẹ̀gbọ́n rẹ̀ tó gbé lọ́dọ̀ rẹ̀ lọ níbi tí ó ti ń jẹ̀rora tó sì béèrè epo pupa láti fi ṣe bẹ́ẹ̀ níwọ̀ ìnira tí ó ń bá a ṣùgbọ́n níṣe ni ẹ̀gbọ́n rẹ̀ kọ́ bí ara sí i látàrí wípé iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ó ká lára gan àti pé òun ò mọ̀ pé níṣe ni ó ti jẹ májèlé nígbà tí ọ̀rọ̀ ti ń gbẹ̀yìn ọba yìí ló bá fi igbe ta tó sì béèrè fún ìrànlọ́wọ́ àwọn ènìyàn wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn lásìkò tán gbé lọ sílé ìwòsàn náà ó ní ọ̀dọ́bìnrin Faith ló jẹ́wọ́ wípé ó ń gbé májèlé ó ń gbé jẹ ní látàrí èsì ìdánwò òun èyí tó kù díẹ̀ káàtó láti lè má jẹ́ kí òun rí ilé ẹ̀kọ́ gíga wọ̀ ló jẹ́ kí òun ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ní ẹnu ara òun ṣùgbọ́n o gẹ́gẹ́ bí àwọn ènìyàn tán jẹ́ olùgbé agbègbè náà ni wọ́n sì fi ìròyìn náà léde fáwọn oníròyìn wọ́n sọ dímọ̀ wípé lẹ́yìn tó gba èkuru jẹ tán lọ́wọ́ ẹbọra ó ní àtẹ̀jíṣẹ́ kan wọlé fún un lórí Gmail rẹ̀ láti ọ̀dọ̀ Jamb wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún ní admission èyún ìgbàwọlé sí ilé ẹ̀kọ́ gíga èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó fi ọwọ́ ara rẹ̀ mú ṣùgbọ́n níṣe ni ẹ̀pa kò gbóró mọ́ ọmọyẹ rẹ̀ tí ní wọ́jà táṣù òsì bá ọmọyẹ náà mọ́ àwọn òbí
ọmọdébìnrin náà ti dé láti ìlú Abẹ́òkúta tó sì ti palẹ̀ òkú rẹ̀ mọ́ láti lọ rè sí báyìí. À ń gbìyànjú láti gbà wá nímọ̀ràn pé ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ká mọ súnmọ́ àwọn ènìyàn wa ní tó bá sì ń dùn wá lọ́kàn ká mọ sọ jáde ní tí ò tó nǹkan onípààyàn Elédùmarè kò ní jẹ́ ká kúkú àpápáládọ̀. A tún tẹ̀síwájú báyìí ní inú ìròyìn ó di ìpínlẹ̀ Zamfara. Àwọn agbébọn náà ṣekú pa tẹ̀gbọ́n-tàbúrò nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Abúlé tó pè ní Januhu ní ìjọba ìbílẹ̀ Shinkafi ní ìpínlẹ̀ Zamfara ní ìṣẹ̀lẹ̀ láabi eléyìí náà tó ti wáyé pẹ̀lú bó ṣe ní àwọn báńdíìtì ní ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé náà ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí níbi tán ni wọ́n ti ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn sì báláṣìbolo tí wọ́n sì ṣekú pa ọmọ ìyá méjì ètò pé orúkọ ẹnìkíní ní Jafaru tẹ́nìkejì sì ń jẹ́ Yahuza ní ìpínlẹ̀ Zamfara náà gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Bakatin èyí tó fi sójú òpó ayélujára X rẹ̀ ló fi ìdí ìròyìn náà tó fi múlẹ̀ bẹ́ẹ̀ náà ló sì ní wọn tí ìdí nǹkan kan gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Zamfara lórí ìkọlù àwọn ènìyàn oníṣẹ́ láabi báńdíìtì náà. Ọba ìlú yìí ló mọ̀ tí bẹ́ẹ̀ tó ti rọ́nà àwọn ọ̀dọ́ langba báyìí o níṣe ni ó gba olè sílẹ̀ láàfin rẹ̀ wọ́n sì dáná sun ààfin ọba náà ní ìpínlẹ̀ Katsina. Ẹni tó jẹ́ olórí fún ìlú tán pè ní Siga ní ìjọba ìbílẹ̀ Bakore ní ìpínlẹ̀ Katsina tí orúkọ orí adé ọ̀hún jẹ́ Jamar Katsina òní ọmọ ṣe bẹ́ẹ̀ kan ti dáná sun ààfin rẹ̀ báyìí gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe wọ́n ní olè adigunjalè kan ó ṣe bẹ́ẹ̀ tó gún ọlọ́kadà kan ní ọ̀bẹ látàrí àti gba ọ̀kadà ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ rẹ̀ tí ó bẹ́yìn yọ níbi tí àwọn ènìyàn tásì ti ń lé olè ọ̀hún pé kí wọ́n mú un ó ti sá wọ ààfin orí adé ọ̀hún tí wọ́n sì sọ nígbà pé kí orí adé kí ó ṣe bẹ́ẹ̀ kó tú olè náà kó tú síta káwọn fi ìyà jẹ ní ọwọ́ ara wọn ṣùgbọ́n tán ní orí adé kò fi olè ọ̀hún sílẹ̀ yìí ni ó bí àwọn olùgbé agbègbè náà àti àwọn ọ̀dọ́ langba tí inú ń bí náà tó bí wọn nínú tí wọ́n sì fi ṣe bẹ́ẹ̀ wá iná àti epo bẹntiró tí wọ́n jù sí inú ilé tájù sí ààfin orí adé Jamar Katsina yìí tí iná sì sọ jíjó tó sọ di orin ní inú ààfin rẹ̀ báyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró wọ́n ti yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣáájú kí wọ́n tó débẹ̀ níṣe ni nǹkan ti ṣe bẹ́ẹ̀ tó ti bọ́ sọ́wọ́ orí tí inú ààfin ọ̀hún tó sì ti jó ní gidigidi àti ní ti pàápàá látàrí pé orí adé náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó gbé olè sí abẹ́ ìyún tó ń túmọ̀ sí wípé ó ń gbin ọkà ó sì gbé ọmọ adìrẹ sábẹ́ èyí tó mú kí wọ́n ju iná sí inú ààfin rẹ̀ náà. Ó dá ẹja máa bọ́ sí ìròyìn ti tàwa ara wa báyìí ti ṣe ti Yorùbá Nation pẹ̀lú bí oṣù karùn-ún yìí bó ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń súnmọ́ ilé báyìí níṣe náà tó ní ká máa ṣe ìrántí fúnra wa pé ìwọ́de mega rally fún ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ó sì ń gbẹ níwájú báyìí tí ó sì gbéra sọ láìpẹ́ yìí wọ́n wá ní kí a lọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ajìjàngbara àti gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè pé tásìkò bá tó kátúyáyá jáde síta láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ká rántí wípé ìwọ́de yìí ó ní ń túmọ̀ sí òmìnira láti jàbọ́ kúrò ní oko ẹrú àwọn amúnisìn àti ìjọba tí kò náni mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí fún ìdí èyí ìkànnì Arólé Bàbá 1010 TV2 ń sọ di mímọ̀ pé ẹja àfisọ́kàn ò bí bá ti ń tó àsìkò ayé ò tún máa kéde rẹ̀ fún wa. ìdùn púpọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́gẹ̀mọ́gẹ̀ fi ló kọjá ìpéǹpéjú rí ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ kí n tó máa lọ ńkọ́ kókó tí mo mẹ́nubà ẹ̀jẹ̀ tó pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Sẹ́nitọ́ Adams Oshiomhole ni ó sọ dímọ̀ wípé báwọn sẹ́nitọ́ọ̀sì ṣe ń darapọ̀ gbẹgbẹ́ òṣèlú APC báyìí níṣe ni kò ṣe àkóbá fún ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà la mú wá fún wa pé àwọn ọ̀dọ́ langba tán jẹ́ alátìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn láti ṣe ìfòpin sí ìwà ẹgbẹ́ òkùnkùn àti àṣìlò oògùn ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn ní àwọn yóò ṣe àwárí alága ẹgbẹ́ òṣèlú APC tájígbé ní ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo náà. Àmúwá fún wa pé ọ̀dọ́bìnrin kan ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí ìjákulẹ̀ tó rí nínú èsì ìdánwò jáàmù rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Zamfara láti sọ pé àwọn agbébọn ṣekú pa ẹ̀gbọ́n àti àbúrò nínú ìkọlù wọn tó wáyé.
wọ́n dáná sun ààfin ọba ìlú kan ní ìpínlẹ̀ Katsina látàrí pé ó gba olè sí inú ààfin rẹ̀. Ní ti Yorùbá Nation a ti ṣe ìrántí fúnra wa, bẹ́ẹ̀ ká ní àdìsọ́kàn pé a yóò jáde ṣe ìwọ́de láìpẹ́ yìí. Títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí, ó kọ́ mi ò ní yí padà. Àyànfẹ́ Elédùmarè náà ni. Ó dàbọ̀.